من فضلكم أعطي قصيدة ترحاب بفضيلة الشيخ الحاج محمد الجامي سنوسي آية الله أدام الله حياتكم وأفيدكم الله شرد أن قلمي إبرا مبعثي ìwọ inki báírò mi gbìyànjú kó má da gẹ̀rẹ́gẹ̀rẹ́ inki kan. أما بحثي أنا آيات الله عرونا بسنة níbi ìwádìí ẹnìkan tó ga tó ṣe pé ọlọ́run bá lékè ọlá ṣe lámì lórílẹ̀ ó tún wá ń fi fikiri yezuru tura seyna sa'ilan ẹ̀rí ìròrí mi kí n tó rí kíní ikọ́ ó dé túrì sínú òkè wakana sheitani yehuru kali ama bẹ́ẹ̀ náà ni sheitani náà bimana al'atifa bẹ́ẹ̀ náà ni èyí tí ń jẹ́ ìgbénú jáde fún mi láti bí ìmọ̀ kọrin náà. mani ayati llahi ajinu ambashar níbi àmì ọlọ́run ẹni tí a mọ̀ ajinun ambashar ṣé èèyàn lápẹ̀rọ onítọ̀hún ni tí ń ṣàmì ọlọ́run yẹn. aw malakulahi yujali bilwara. àbí ká tiẹ̀ sọ pé náà mọ̀láìkà tọ́lọ̀ ọba àlékè ọlá. lahuma insanu na'am walam yakun yuladu malikan bali ajina yuktasa. ẹ rí gbogbo tí mo kálẹ̀ yìí kò sí ohun tí mo lè fi wé nu gbogbo ẹ̀. alan wa sa'alan ma ra'ayna shibuahu. ẹ rí ẹ máa wọlé ẹ máa rọra irú ohun tí mo lè fi wé yín àbí ohun tí mo lè fi kẹ́gbẹ́ yín. fi nusihatin tuziji lana amuraduna. níbi ìmọ̀ ṣe wá sí yín tẹ́ ẹ máa ń mú wá fún wa níbi ọ̀rọ̀ ayé yìí. mawa'izun nahwa jadi gawamidun tursili kuluba aliyatil muntama. ẹ rí wá sí tí bàbá wa Àjàdí máa ń ṣe àwọn ọlọ́gbọ́n ló lè yé ẹni tí ó dé mugàn kò lè yé débẹ̀. wàlídàáni yàtúlá yẹkulna ìsàmbàdà àròdọ́tì wàtá ìsàlẹ̀ ìlú sàjà. bẹ́ẹ̀ ni orin mi àwọn tí mò ń kọ àtà yìí ìsàjà náà dùjà. ẹ rí orin mi tí mò ń kọ yìí kò lè pa sófo láti mọ̀mọ́ kí yín. lámọ̀rọ̀ àti àìní sùnú sí sheikhana. nígbà tójú mi méjèèjì rí bàbá wa. Muhammad Ali Jami ikọ̀ láti má tara. ojú mi wá sọ wípé. má tara. kí ló rí. wàlámtazali tẹ̀sí àlùní alamtara. bẹ́ẹ̀ náà lójú mi fún mi lésì pé ìrìn kankan. kayfa bi ajadi khalikul kauni stofa. ẹ rí ẹni tá a tọ́lọ́wọ́n bá dá ní ẹni tá a aṣojú lórílẹ̀ ní bàbá wa. kulitu lahamu majidan la'alaha tusi iru gera ma khalati bi kodi ara. bẹ́ẹ̀ náà ni mo wá sọ nísìnyí pé mo wá gbé títóbi fún ẹni tọ́lọ́hún dá sórílẹ̀ lámì fún gbogbo ayé pátápátá. sheikha shuyukh ayatullahi lana kunta uburan duna jimali sama. ẹ jẹ́ èrè ń jẹ fún wa bá a ti rí yín àjèrè láyé àtúgbà pé àjèrè lọ́run. azaka anama tashallahu yasha fi jaali aw khaliki kamisi lali mustapha. ẹni lẹni tá a lè fi wéwí pé ẹgbà tọ́lọ́hún fẹ́ da yín ẹ wá sọ pé Ọlọ́hun dá mi báyìí. kakawli asabun sabit ka annaka qad khuliqta kama tasha. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ asanu bunu sabit tó fi ròyìn anabi wa Muhammad. abubakar rabbi khidmatan li nashri'i hukman wa dinan fil aqasi wa duna. Ọlọ́run bá wa gùn yín lẹ́mìí kó má ti gbà yín lọ́wọ́ wa báyìí kó má dẹ̀ ti gbẹ̀yìn náà lọ́wọ́ wa. hukman wa dinan fil aqasi wa duna. bẹ́ẹ̀ náà ni níbi ìmọ̀ dájọ́ nú ẹ̀sìn. fil aqasi nínú tó táwọn tí wọ́n jìnnà sí wà dúnà yẹlùkọ́ ká máa yẹbùkọ́ bí sara ńlá wà lám yorùdí ká máa yúdí ká máa yúbútágá. gbogbo gbà bá ti rí yín inú wa ń dùn bẹ́ẹ̀ iná bá máa pàdé wa inú tí yín náà ń dùn. sọ́lì dàwa máa súnmọ́ sẹ́lì ń bari in alánàbí ilẹ̀ hashimi ilẹ̀ mustapha. ọlọ́run mọ́ṣá bá a ṣe kẹ́ ìgẹ̀ fún anabi wa Muhammad. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الله ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون وما يكفر بها إلا الفاسقون ويا قوم هذه ناقة الله لكم آية فذروها
ولا تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا إلهنا منشئ النفوس سن شيخنا آيات السنوسي إلهنا منشئ النفوس سن شيخنا آيات السنوسي إلهنا منشئ النفوس سن شيخنا آيات السنوسي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصل وسلم على سيدنا محمد بن عبد الله وعلى آله وصحابه وأزواجه وذرياته وآل بيته وسلم تسليما. الله. gbogbo ẹni ọba ma wípé Ọlọ́run dá sí òun ẹ jẹ́ pé la ilaha illallah. la ilaha illallah. gbogbo ẹni tó bá fẹ́ kí Ọlọ́run ó lo ohun tóun lò fánàbì tó fẹ́ kọ́ Ọlọ́run ó lò ó fóun. Yorùbá ní ìbẹ̀rẹ̀ èso níṣẹ́ walal akhiratu khayrun laka minal ula wal baqiyatun salihah khayrun inda rabbika thawaban wa khayrun amala. gbogbo ẹni tó bá fẹ́ kọ́ Ọlọ́run ó fojú alẹ́ tọrẹ fóun torí gbogbo owó tí wọ́n bá bùn lónìí wọn ìṣe nǹkan fún ọ. gbogbo owó tí wọ́n bá bùn láàárọ̀ wọn ìṣe nǹkan fún ọ. gbogbo owó tí wọ́n bá ní kọ̀sán ọmọ yẹ wọn ìṣe nǹkan fún ọ. kódà káàárọ̀ ọmọ yẹ èèyàn káyé ó yẹ ọ dáa ju kí ìbẹ̀rẹ̀ ọ yẹ èèyàn kó pin ọmọ yẹ lọ. Allahu Akbar. torí ohun tí Ọlọ́run fi jọba lórí gbogbo wa òun náà ni wípé gbogbo ohun tọ́lọ́run máa fi ṣe fáàrí lérí ẹ̀dá pátá ìkẹyìn lọ́lọ́run máa fi ṣe fáàrí. Masha Allah. Yawmul qiyamah yawmul akhir. Masha Allah. Yawma la yanfa'uka al-mal wala banuna illa man ata Allah bi qalbin salim. Ó kí àwọn àbáwá tí wọ́n wọlé mo fọ́nà kí mo fànà bì kí. Yawma la yanfa'u malun wala banuna illa man ata Allah. Ṣé mo pé owó wúlò láàárọ̀ dúkìá wúlò lọ́sàn-án àrísìkí wúlò láyé ṣùgbọ́n Ọlọ́run wá fẹ́ júwe kẹ́yìn ó ní ọ̀dọ̀ èmi Ọlọ́run tí mo ní kẹ́yìn gbogbo ohun tọ́jọ́ yín lójú yẹn ò wúlò lọ́dọ̀ èmi illa man atalla bi qalbin salim. ohun tí mo fẹ́ kọ́ dá wa lójú ni wípé ìbẹ̀rẹ̀ kì í ṣoore kọ̀ wá sẹ́ni tó mọ̀ nípa àkhírà illa rabbil khalqi àfọlọ́wọ́n bá ní ká òun làwọn òyìnbó fi ní nobody knows tomorrow yẹn èé ṣe ọ̀la on the 7 ni wọ́n mí nì bẹ́ẹ̀ ọjọ́ alẹ́ kò sẹ́ni ó lè júwe gbogbo ọ̀tọ̀ ọba fẹ́ kọ́ lọ́hún fọjọ́ alẹ́ rere ta ọlọ́rẹ̀ ẹjẹ́ àwí dáadáa pé la ilaha illallah. la ilaha illallah. ó kú ẹ̀ka ẹjẹ́ àwí kó o sì máa gbọ́ lórí ta gègé lọ́hún pé la ilaha illallah. la ilaha illallah. gbogbo sẹ́tọ́lọ́wọ́n ọba ṣe ó ti parí ẹ̀. ìyẹn lọ́fà táwọn àfáà bá yin Ọlọ́run lọ tí wọ́n bá yin bọ̀ wọ́n ó pè bẹ́ẹ̀ fẹ́ ohun tí ó ṣe yóò ṣe. Masha Allah. Fa'alun lima yurid
ẹni tí ó ṣe ohun tó wù ó ti mọ̀ pé bóun bá ṣe ẹ̀ lè móhun. gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ tí ń fi yí àwa tá a dé lónìí wípé ọlọ́run ń bẹ. olúwa ní faman yudlil fala hadiya lahu. ó lẹ́ni tóun bá júwe ọ̀nà inú gbó fún kò sẹ́ni tí ó júwe ojú ọ̀nà fún. ẹni tóun bá sì fi ọ̀nà hàn kò sẹ́ni tí ó sì lọ́nà. àṣepẹ́mi àti ìgbàpọ̀ ọlọ́run bẹ à ń sìn àwa kọ́ ló wù. iṣẹ́ kan ti parí nípa wípé mo fẹ́ gba àbọ̀ tiẹ̀. ẹni tí ó sori ibú á fi ṣe orí ibú lé lọ́wọ́. ẹni tí ó soríire á fi rìmúùtù oríire lé ní ọwọ́. gbogbo àwọn tọ́lọ̀ wá lò ní sábàb. àwọn tí wọ́n jẹ́ asbabul khairat li wa lakum. àwọn tí wọ́n ṣiṣẹ́ ọ̀dọ́ ká ọlá alágbájá lajẹ ọlá tàmẹ̀dù lajẹ ọlá alágbájá lajẹ ọlọ́run wọlé ọ̀kẹ́ àìmọye wọn. min awliya Allahu ta'ala sabiq. inú àwọn ẹni ọlọ́run tó ti lọ gbáà tó fi wá dórí sáríwù àwọn yòówù táwa bá wà ní ìlànà wọn látòrí Maulana Sheikh Ahmad Tijani. radiyallahu ta'ala anhu. wa Maulana Sayyidil Malik Abdul Qadir Jilani. nasallahu sirrahu. wa abal khair Sheikh al-Islam Alhaji Ibrahim Abu Abdullahi Iyas. yes radiyallahu ta'ala anhu. àtàwọn bí wọn nínú àwọn adi nínú àwọn khuddam àwọn atba tí wọ́n tẹ̀lé wọn bil ikhlas pẹ̀lú numima tí wọ́n sì gbà wọ́n ní àkàsọ̀ ila rabbil khalq láti gbàdọ́dọ̀ ọlọ́run wọlé àti tóbi Sheikh Ibrahim ọlọ́run ní ogun wọ́n parẹ́. amiina ya Allah. bàbá wa Ìmáàmù Lágùdà bàbá wa nu wọ́n ti dé bí wọ́n fara lélẹ̀ wọ́n fara balẹ̀ ọ̀nà wọn lọ́pọ̀ ni wọ́n fi lọ Ìbàdàn Maulana Sheikh Abdullahi ọlọ́run wọlé àṣẹ Abdulrazak Elekuro Ìbàdàn ọlọ́run dẹ̀lẹ̀ fún wọn ju bó ti wà báyìí lọ. àmín. mo kí baba Lágùdà mo kí Al-Khalifa Sheikh Islam Sheikh Lukman mo kí yín púpọ̀ ọjọ́ ti lọ èmi ń kánjú ń lè gbé wàásí kalẹ̀ fún aṣíwájú mi tó tún wà ń bí. mo wá kí baba wa labbaika adamallahu hayatahu. labbaika labbaika labbaika. ahiyakumullah. ẹ kú ohun tí mo nílẹ̀ mi tí mo fẹ́ sọ nípa yín ọlọ́run ọmọjọ́ rọ̀ wá. masha Allah. mo wá kí bàbá mi tó wọlé ńgbà tí àwọn afa ń dúpẹ́ lẹ́ẹ̀kan ọlọ́run bá ń dúpẹ́ fún yín. àmín. afa mi tó ka tẹ̀rẹ̀hìb mo dúpẹ́ fún yín. afa mi tí wọ́n ṣe rọ́ìdù mo dúpẹ́ lọ́dọ̀ yín. Ar-Rais mo kí yín. afa wa tí ọkọ man gbogbo ẹ̀yin kúláfà ojú àwọn èèyàn pàtàkì àwọn tó ti dìde afa mi Bọ́lájí wàlá gbogbo yín lè yàn pàtàkì. torí tí n bá ti ju máìkì yìí lẹ̀ ń bí aago 4:00 tó ti kọjá yìí òun ni mo ṣe ládéhùn fún wọn wípé máa dé sí Ajégúnlẹ̀ Àpápá nbẹ mo ti ní wàásù. masha Allah. ní mi ò tí ì kúrò ní Agége ní aago 5 lù yìí. ọmọ mi kan sì ń sọjọ́ bí ẹni ọba mọ̀ mí yọ ọmọ Adnan Ayọ̀lá máa kókó ẹ̀ òní ni birthday March 6 Radisson Blue ni mo ti fẹ́ ṣe fún ní Ìkẹjà lálẹ́ yìí. masha Allah. so dínà ó sì bẹ̀rẹ̀ ní 7 so mo dẹ̀ ní láti lọ wá sí kí n tó tún adé tí sọ́wọ́ àti búùkù gbogbo ètò so ẹ gbà mí bí mo bá ti ṣe mọ̀ torí pé gbogbo àwọn tó bá dúró tì í kẹ́ ẹ tó dé èèyàn ẹ mọ́ gbàgbé wọn. Allah. gbogbo èèyàn kí ó lè fún lówó bẹ̀ ẹ kàn ṣe nǹkan kan fáwọn ẹ̀dá kan yóò wá jẹ́ kẹ́mi wọ́n gbà pé ọ̀fẹ́ mi mo rí hàn torí kò sẹ́ni ó lè sẹ̀sán orí àfọlọ́hún. Allah. ṣùgbọ́n mo fi dédé àsìkò yìí rọ̀ wá tá a bá ra àwọn èèyàn kan kódà kí wọ́n má padà tó wa mọ́ torí kìí ṣe gbogbo ẹni tó tì wá ká lè ga ní ọ̀gá tó wa o rárá o àwọn èèyàn káwọ́ ọlọ́wọ́ kan lò wọ́n pé wọ́n tì ọ́ tó fi ga bẹ́ẹ̀ wọn ò ní tó ẹ̀. Allah. torí àwọn ti lo gbogbo ọwọ́ wọn tán láti gbé wọ́gá ìwọ́ sì wà lábẹ́ gíga bọ́lá ti máa ṣe nu. Sheikh Abdullatif Ademoye ya Satar. adamallahu hayatahu. oníwàásí àgbáyé Sheikh ya Satar nínú ẹni tẹ́mi àti wọ́n ní àlàkọ̀tọ́ dá ya Satar àárín wa dá ní kọ̀kọ̀ ní gbangba àìmọye ìgbà ni wọ́n ti wá dọ̀ mí wá sọ̀rọ̀ ọlọ́run àìmọye mo ti lọ̀rọ̀ wọn. ìyàtọ̀ sí wàásí ìta gbangba ọlọ́run wa ní ká wo àníyàn wa dá síra wa. Allah. Sheikh ya Latif. adamallahu hayatakum. ṣé ẹ jókòó kẹ́ ẹ fẹ́ ọlá. Allahu
innahu latifun bi'ibadihi yarzuqu man yasha'u wa huwa al-qawiyyul azim. Ya Fattaru surni. Masha Allah. Bẹ́ẹ̀ tí ń ṣe ẹ máa ṣe lọ́wọ́ ẹ̀yin nu Ọlọ́run ohun tá à ń wí lẹ́yìn yín ojú tiwájú yín lọ ohun tẹ́yìn náà ń wí lẹ́yìn àmì Ọlọ́run ojú tiwájú ẹ̀ lọ. Mo gbọ́ làbárì kan ní last week Ya Fattaru dára níbi tí ń sin bẹ́ẹ̀ téèyàn ọba sọ pé aṣọ torí kí wọ́n lè wí fún bẹ́ẹ̀ mi ẹ̀dá bá ti dá orúkọ rẹ̀ ọ̀dà ohun tẹ́ ń fi ń sin ní ọ̀nìyàn o kódà kórúkọ ànábì ó tó da ẹ̀mí rẹ̀ lọ́lọ́run kọjí ọ̀dà alam nasra laka sadraka wa wada'na anka wizraka alladhi anqadha wọ́n ní ṣe báwa la igbá àyà rẹ̀ la kó ìdọ̀tí kò ń bẹ́ẹ̀ ẹrù tó wúwo abọ́ gbé fò lẹ́yìn tá a ṣe bẹ́ẹ̀ fún ọ tán wọ́rọ̀ fún àná làkàzíkíraka. orúkọ rẹ ò lè dá tó o bá ti kọ́kọ́ lọ fọkàn rẹ mọ́ kéèta ní onídìí ọ̀gá oògùn ọ̀ràn tí ẹ̀mí rẹ bẹ́ẹ̀ ti lè dá rọ̀fà àná làkàzíkíraka. ó di ẹni táyé ọ̀fẹ́ gbọ́ tẹnu ẹ̀ ṣùgbọ́n àwọn táyé bá ń gbọ́ tẹnu wọn tó ń bá ń takò wọn ò ní gbọ́ tiẹ̀ o. ṣé o yà sátà rẹ. ni'matukum da'ima àmín wa dawlatukum sarmada. wọ́n á kí wòlíì Ọlọ́run tó pè wá. inshallah. àìnú yes. dawamallahu hayata. tó bá tiẹ̀ jẹ́ pé orúkọ tá àfa mi ń jẹ́ yìí èmi ò rò pé yẹ kọ́ lálátàkó. tó bá jẹ́ pé ọ̀wọ́ orúkọ tó ti yàn tí ń jẹ́ yìí ẹni tí ó bá pò wọn takò nínú wa bóyá kò fẹ́ mọ ohun tọ́kàn kódà tó bá wùwà tó yẹ ká bá jà wà pé tí ẹ bá yẹ kí mo ro tọ́lọ́ mọ́ la àtòkọ ẹni tó ń jẹ́ ojú rẹ̀ yìí. ṣùgbọ́n ṣé tẹ́rìbíyà wa ti débẹ̀ afọwọ́ Habibullah. dawamallahu hayata. bẹ́ẹ̀ tí ń ṣe ní jẹ́jẹ́ ní tọmọlúwàbí wọn ẹ máa bá a lọ káàdì la yé wọ́n máa ta ni njọ tí wọ́n bá ti síjú rẹ̀ báyìí tó bá ti mú adé ẹtikẹ́tì kìíní yẹn tó bá ti mú adé ọkàn yẹn nu ó ti wá kàn yín lẹ́ẹ̀fín rí lò mòlúdì yín ẹlẹ́ẹ̀kejì tèmi wá ní gbogbo ẹ̀ náà ló sì ṣe dáadáa àfàmì Ọlọ́run ní jẹ́ parẹ́. àmín. bẹ́ẹ̀ tí ń ṣe ẹ sá máa bájọ ọmọlúwàbí lọ ẹ máa bájọ ọmọlúwàbí ẹ máa bá jẹ́jẹ́ yẹn lọ ẹ ìyá sọ̀wọ̀ ẹ tọrọ oúnjẹ jẹ ẹ ìyá mọ́tò lò níbi tó kù tá à ń pé Ọlọ́run ṣe pẹ̀lú ògo Ọlọ́run yóò ṣe fún yín ní rọrùn. àmín. Ọlọ́run ọ̀fà ní ẹ̀mí pẹ̀lú yín dá mi lẹ́jọ́. àmín ya Allah. èmi kì í fẹ́ rẹ̀ èèyàn tó fẹ́ ga kí n dínà mọ́. masha Allah. torí pé mo mọ wàhálà tí ń bẹ ń bi kéèyàn tó ga àwọn èèyàn tó bá èmi sọ̀tá ilẹ̀ lọ́dẹ̀ ni wọ́n fi sọ̀rọ̀ mi nísìnyí o. tí n bá yẹ díẹ̀ nu agbádá mùsíbà tí wọ́n wọ̀ fún mi tí n bá yẹ díẹ̀ fẹ́ lómi yọ parun ni. ṣùgbọ́n wọ́n bẹ̀yàn bá ń rẹ́ni púpọ̀ ẹ̀ nímọ̀ kó ní ṣòro ideology tẹ́mi adopt nìyẹn bí inú mi ọba dùn ó lè mọ̀ ẹni ní fi kí ọ ẹni ní fi pàdé rẹ tó bá ń pẹ́ àwọn kò sí nǹkan kan màá ní Ọlọ́run ó jẹ orí nǹkan ṣé òyà tàtà wọ́n ṣe làbárì kanjọ́ kan wọ́n ń wẹ̀ ejò sì bọ́ lẹ́ǹbi tí wọ́n ti ń wẹ̀ ejò tó fẹ́ bù yàn jẹ. la ilaha illallah. láìsẹ̀ nu gbó. láìsẹ̀ nu gbó ìyá tàtà ṣe bẹ́ẹ̀ kọ́ ni ẹnu ara wọn fi wí olùdí ọdún kan pé ejò ń bi táìsì kí ejò tó fẹ́ sàyàn jẹ ogun láyé o. ṣé òyà sẹ́tàrù àti gbogbo ẹ̀yin tọrọ yé mo fi dédé àsìkò yìí rọ̀ wá kì í ṣe gbogbo àwọn tí ó ti wá nídìí kálẹ̀ ga ní ọ̀padà ga tó wa Sheikh Jamiu Ami mo kì í púpọ̀ Ọlọ́run ò ní jẹ́ parun àmín. ṣùgbọ́n gbogbo ẹni ọbẹ̀ ti lè ganu ẹ mọ̀jà gbàgbé àná ọ̀dọ̀ ẹ dákun lábẹ́ bó tilẹ̀ wù kọ́ Ọlọ́run ó gbé yín ga tó ẹ má gbàgbé àwọn èèyàn kan àbí kejì tí wọ́n nípa ẹ má wò ó pé ipa wọn yẹn kéré nu láìfù yín lásìkò yẹn tí wọn ò bá ṣe ó ṣeé ṣe kíyà ọ jẹ yín. mo sì fẹ́ kí gbogbo wọn lọ mọ̀ lónìí ìgbẹ̀yìn ni ẹ jáde o ẹni tí ò ní rí pọ́njú torí kó lè ga kò sí ẹ̀tọ́ ni kéèyàn kọ́kọ́ dàbí olórí ibú kó tó jọ olóríire ẹ̀tọ́ ni kéèyàn làágùn èèyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ kó tó jẹ tí ayé bá kọjú sí yín ṣẹ́dídú àbùṣèrò be hopeful and be happy ẹjẹ nu yín kódà bá burú bá kọjú sí yín ẹjẹ nu yín ó dùn ẹ sì nírètí pé ọfẹ wá bí atẹ́gùn ni yóò fẹ́ lọ
ṣéwù sọ̀rọ̀ kan fún wa tí wọ́n ní mazaku jildi jiharan bẹ́ẹ̀ ni wa akhrajuni min makani duna zambi ṣéwù ní wọ́n yà sọ Sheikh Ibrahim Niyas. Radiyallahu ta'ala anhu. Sheikh Niyas ni wọ́n yà sọ máa wọn lọ́rùn jiharan níta gbangba pẹ̀lú ọlá Sheikh Ibrahim lónìí sáà gbọ́dọ̀ pé yà jẹ wọ́n rí. Òní ni o ti dájọ́ ọ̀la. Òní ni ká fi dájọ́ Sheikh ni wọ́n yà sọ máa wọn la níta gbangba àwọn wa ní ọ̀dà tó yẹ pé àwọn jalè àbáwọn fàdíya ni ó tó bẹ́ẹ̀ kí ni mo ṣe dúnà zẹ́mbì kì í ṣe pé mo ṣẹ̀ṣẹ̀ kankan ẹ̀ṣẹ̀ tí mo ṣe ojú pé mo nífẹ̀ẹ́ ànábì mo sì ń polongo ẹ̀ bílí ayé ti ṣe rí nìyẹn o ẹ wá wo ọlá Sheikh Niyas ṣàgbọ́dọ̀ kó rírì bẹ́ẹ̀ rí kan gbìyànjú gbogbo ilé kókó tòní kó di story lọ́la mọ bàbá yìí lọ dájú kọ́ tó bá ti dé ò níṣòro àdánwò lóní bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tàdánwò bá ti dé ó gbà níṣòro ìṣòro àdánwò fúnra rẹ̀ ọba yípo yóò dìṣòro. Allah. Ohun tí wọ́n fi pè ọ́ léèyàn náà ní iye nǹkan tó dájú kọ́ tó gbé ṣubú kì í ṣe pé ó ṣẹlẹ̀ lọ́wọ́ sá lọ Yorùbá gan lẹ́ni tí ò bá fẹ́ kú òní joyè ilé bàbẹ̀ kò sì sí èdè kan nínú lùgátù ayé kò sí èdè kan tó ròyìn ayé pẹ̀lú dẹ̀ra Yorùbá gan ní ogun ayé olóyìnbó ní life is war adúniya hiya al-harbu àwa tá a mọ̀ wípé inú ogun la wà kí ló dé tá a dira bidu'a wa ghayri. ọkùnrinlá ohun tó mọ̀ ọ́n náà ni ojú bẹ́ẹ̀ lọ. ọ̀dọ́wọ́ wa ọ̀la ni kádù àfarawé sì lé pàápàá jùlọ àwọn táǹsà àfa lónìí àfarawé lé ó léwu àfarawé ọ̀dá o torí àwọn tó ṣáájú tá a fẹ́ farawé àwọn ṣe gbogbo nǹkan fọlọ́run ni àwa tó ní fẹ́ gba gbogbo nǹkan lọ́wọ́ ọlọ́run a lè jọra wa àwọn tànà kọ́ máa ń kéwú torí ọlọ́run láàrú rídùn mí ń kún jẹ̀sà wọ́n ṣe wíìrìdì nítorí ọlọ́run àwa ń ṣe wíìrìdì níṣẹ́ a fẹ́ gba nǹkan lọ́wọ́ ọlọ́run a fẹ́ gbowó a fẹ́ gba mọ́tò a fẹ́ gbalé so ẹ̀san wa yàtọ̀ lẹ́yìn ẹjọ́ àwọn àfáàná Sheikh Yasata tí wọ́n bá wọ kálúà wọ́n wàá pé ọlọ́run jẹ́ rẹ́ni wá gba ìsìlámù lọ́dọ̀ mi ọjọ́ wo la ti fi sínú àdúrà kẹ́yìn èmi àti pé lónìí tí mo jí oore tí mo fẹ́ kó o ṣe fún mi ni pé jèrè èèyàn mẹ́wàá kó gba ìsìlámù lọ́wọ́ mi èmi àbẹ́yìn Allah ṣùgbọ́n ta ni ò jí tí ó pé wọ ọlọ́run àjí lónìí ohun tá a jẹ tá a mú o owó mọ́tò mi pé wọ ọlọ́run o ayé òní nìyẹn so kò ní já lè fi ẹ̀san òní wé ẹ̀san tàná ṣùgbọ́n ohun tó jà jù àwọn ọmọ ìyá Nabi Yusuf alayhi salam alayhi salatu wa salam wọ́n ní uqtulu Yusuf awi tirahu aridun yakhlu lakum wa bikum ẹ̀yọ́ ọmọ báyìí ó kù lọ Alhaji Jamiu ń lọ Ajégúnlẹ̀ bàbá uqtulu Yusufa wọ́n ní uqtulu Yusuf wọ́n ní ohun tó wà ń bẹ̀ ni pé yóò ṣe jẹ́ pé Yusuf ní ó tayọ láàrin wa ó dijọ́ tá a bá mọ̀ wípé gbogbo wa náà lága bẹ̀tì gíga máa dá gíga kọjá oríṣiríṣi tẹ́ǹtì lọ́wọ́ àtọ́yàtọ̀ sí ìta àwẹ̀ lábẹ́rẹ̀ yìí òun náà gba oòrùn bẹ̀tì ó lè má tó eléyìí style rẹ̀ lè má jọ eléyìí èèyàn níwọ náà ò nígbàgbọ́ ni ìwọ ló ń gbé Toyota Camry pencil light ló ń gbé sẹ́gbẹ̀ẹ́ Rolls Royce lójú ọ̀dà bí gbà pé pencil light ti tiẹ̀ ṣe mọ́tò mọ́tò ni ṣùgbọ́n ohun tó lọ́ọ́ fi wọ̀n yẹn kò ní jẹ́ ọjọ́ mọ́tò. Allah. gbogbo kò ní jọ́ gbogbo wa náà lọ́lọ́run ṣe dáadáa bẹ́ẹ̀ tá a bá ti bẹ́ẹ̀ lọ kọ̀ǹpíà. ẹ wo ṣe ìyá sẹ́tà rẹ̀ oníwàṣẹ́ ayakumullah lamallah hayato. ohun tó ń ṣe gbogbo àwọn afá nísìnyí ẹ wo gbogbo àwọn afá mi ẹ wo afá Habib ẹ wo baba Sheikh Lukman. tẹ́ ẹ bá bí ẹlòmíì tójú rẹ̀ rí èyí ó tọ́ ẹ pé èèyàn máa ń resign sí àfa èyí ó sì resign tó bá jẹ́ pé yóò lè fóun tó báyìí I hereby resign. Bọ̀wé. wọ́n á ní ìwà Nabi Yusuf o. uqtulu Yusufa. ohun tá a ṣe ni pé ẹja pa yóò ṣe jóun nìkan
àwìtíràwù àrídàn yàkálù lakum wájú àbíkún. tá a bá rí ipa àjọmọ rẹ lọ́dọ̀ bàbá wa so ó dijọ́ tí gbogbo wa bá máa ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó ọ̀ràn ni òjì ọmọ wípé ọlọ́ta ẹlòmí ọmọ bẹ́ẹ̀ àfa mi Sheikh Ismail ọlọ́ta bẹ̀ ohun tó gbájúmọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ lónìí àwọn kan fẹ́ ṣaburú fún yín torí pé wọ́n fẹ́ gbójú re lọ́dọ̀ àwọn tí wọ́n ti lérí pé mo lè ba tiẹ̀ jẹ́ àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ tiẹ̀ tó fẹ́ bàjẹ́ yẹn yẹ wọ́kọ́ lọ sẹ́ bẹ́ẹ̀ ọ fẹ́ ka nọ́mbà. La ilaha illallah. àwọn èèyàn wà bẹ́ẹ̀ ọ fẹ́ ka nọ́mbà pé ọ̀dà àwọn kan ti gba bẹ́ẹ̀ tí o pé màá kó ba bẹ́ẹ̀ pé màá ṣe léṣe ọ̀yà yàjọ̀kọ̀. òṣìṣẹ́. ọ̀sẹ̀ but oríṣiríṣi èèyàn lọ wa. Allah. ó wá ní ẹja pa Yusuf tá a bá pa á lójú rẹ lọ́dọ̀ bàbá wa àwọn kan fẹ́ fínísì rẹ tán fẹ́ fi gba àwọn ránkì kan kódà ẹlòmíì kan fẹ́ fi fọ́nbù wípé kíní tó wà lọ́wọ́ mi yìí njọ́ tí mo sá sí lágbájá àgbà tó last date ìwọ ò ní gbọ́ kódà ìwọ ò ní mọ̀ ọ́n rí òtí ẹ̀ ní gbọ́ ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀ nǹkan ó sì máa ṣe lọ. gbogbo orú wọn ń bẹ̀bẹ̀ torí pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ló fèsì ìjà oníjà ló fèsì aṣọ rẹ ọmọ pọ́n o láti fèsì láìpẹ́ táìmù tẹ́lómi ń wé sí ibi ọ̀rọ̀ lọ́rọ̀ tó bá lò lérí ayé rẹ̀ ni yóò ti dèèyàn. Allahu Akbar. pampali aya náà. wàtẹ̀kùnú min ba'di qawman salihina kọ́lákọ̀ ìlú minhum. ọlọ́run èsì iṣẹ́ kọ́ mọ́ parí ẹnu níbi táwọn tí ń bá ń bà ọ́ jẹ́ bá ti wà làwọn tí ó tún ọ sí ọ wà kódà bí wọn bá lè tún ọ sí lódindin wọn ò ní suggestion ẹnìkan wá ní pípa kọ́ ní kàn o. la taqtulu Yusufa wa alquhu fi ghayabatil jubb. ẹjẹ́ wa nù gbó kankan jù sí wọ́n ti jù ọ náà sínú gbó torí téèyàn bá ti ń rin ọ̀nà tí ó yẹ kó rìn ó ti bọ́ sí gbó wọn ò fẹ́ pàwọ́ bẹ́ẹ̀ tí wọn ò fẹ́ kó get life ghayabatil jubb tiẹ̀ ni wípé ó yẹ kó o máa ṣe télọ̀ wọ́n wàá jẹ́ kí bíríkìlà ó máa wù ẹ́ torí wọ́n mọ̀ wípé igbó ni bíríkìlà fún ẹ òun ni ó wàá wù ẹ́ láti tọ̀ igbó ni èyí tí ń fi kángun ọ̀rọ̀ yìí kí n ju máìkì lẹ̀ fàáfàá gbà oníwàásí àgbáyé èèyàn pàtàkì ẹ̀dá kan tó dìde gbòógì láwùjọ bíi tó jẹ́ wípé àwọn tó dìde bíi wọn àwọn tàná ni lónìí lóògùn ṣèṣì lábẹ́òkúta ńlẹ̀ yìí ẹni tí ó pe Sheikh Yasa Taru yìí sáfà bóyá kò mọ definition tá n pè láfa. Masha Allah. sirran wa jahara. ọ̀rọ̀ yóò yí ẹ̀yin dáadáa rais wòlíì ọlọ́run kan bẹ mo bá a láyé mo sì mọ̀ mo kojú bọ́lé díẹ̀ o ilé aládùá o. ọmọ bẹ́ẹ̀. ahyakumullah. wòlíì ọlọ́run kan mo mọ̀ dáadáa mo káwọn afáwà tó wọlé ìfojú payín rẹ o wòlíì ọlọ́run Sheikh Yasa Taru níbi ọjà àfáàdé ọ̀rọ̀ ògùn kọ́ tí àwọn ewúrẹ́ méjì ń bá ń jà ṣé wo sì pé àwọn ewúrẹ́ wo ní pariwo ọ̀rọ̀ tí ọkàn wa bá kí lọ́kàn wa àti ewúrẹ́ ń jà yọ wá yọjú lójú wíńdò ẹ̀yin wọnú kí lẹ́ ń jà fún ẹ má bọ̀ wàlà ìsún èèyàn tí mo mọ̀ ní kèé sàlá kèé ṣe pé wọ́n ń sọ̀tàn yóò gbé kí ewúrẹ́ méjèèjì ó sì mọ̀ bọ̀ kí ló ṣe fún ọ àwọn ọ̀gbọ́ o ń tọ́ sọ yìí ò yẹ kó tó jà ìwọ ń kọ́ ọ̀dà ẹ dì mọ́ra yẹn máa lọ wàlá ewúrẹ́ ó sì fẹ́ gbẹ́ nínú ra wọn báyìí. La ilaha illallah. àwọn èjì ó sì máa lọ. bí àwọn àáfàá ṣe dáa tó yìí ọlọ́mọṣàbà kẹwọn ọmọ Ṣakí ni wọ́n. èyí ṣe ọ̀nà tó jìn njọ́ ọ̀rọ̀ ọba kan dáadáa ń ju ìwọ̀n fún ọ ò ní gba nọ́mbà lọ́fẹ̀ẹ́. bàbá wa kan tí wọ́n bá sọ̀rọ̀ tó káwọn èèyàn la wọ́n wàá gbé tíra pamọ́ pé ìdí sọ fún ọ wọn náà lọ wá wọn náà lọ ṣe wàhálà. ẹ wọn mú tí wọn wé má jẹ́ orí o má kà wọn náà lọ ṣe wàhálà lọ wá. lórí ẹ ọlọmọdé àbá àṣàlékún aláfíà tẹ̀mí gbọ́ àwọn fún ọ. wòlíì ọlọ́run tí ń sọ yìí bó ti wá jà fà tó tẹ́nìkan ò rí díẹ̀ ìwà máa fa sìgá. ọjọ́ mi ohun tọ́lọ́run wò lára kálukú ló fi jẹ́ pé ìṣe onísúfí ló yàtọ̀ jù
ṣùgbọ́n ẹni tí ó bá yé kò ní yé ẹni tẹ́yìn náà bá ti mọ̀ pé ò ní yé ẹ má gbé lọ ọbẹ̀ kèfèrí ni ó pè yín. má sọ ọ̀rọ̀ ìjìbárí fún wa ọ̀rẹ́ tí àwọn tó bẹ́ sọ fún yìí ò lè gbọ́ má sọnù lé. ọ̀rọ̀ ìsọ̀hún ti ṣe lábẹ́ àga alára sí lónìí kí la fẹ́ gbà mẹ́ kí ni tiwa. kò sọ lójú àwọn tí wọ́n hàn lórí social media tí wọ́n máa fi ọ́ bú àwa tá a wíwí kú wí. Masha Allah. aláìní tìjú ẹ gbọ́rọ̀ lónìí etí yan ya kí ló fẹ́ ya wá létí fún. bí wòlíì ọlọ́run ṣe tó ìṣe ìyàsá ìmọ̀ afa sìgá kò rí ti sìgá ọ̀hún ṣe. bọ́lá ti kẹ́ ẹ tó gbogbo àwọn káàdì mi ẹ̀ mà wọn mùrídìí àwọn náà bá bẹ̀rẹ̀ sí ni mu sìgá bí ká sọ pé ṣé òun mu bẹ́ńsìn àwọn bá bẹ̀rẹ̀ sí ni mu oríṣiríṣi sìgá àwọn ká pé ṣé òun máa mọ̀ ga bí pálí kan àwọn mùrídìí àwọn dọ́bù ẹ̀ débi pé gbogbo ẹni tí wọ́n lọ sáwí àwọn àfa wọ́n ti gbà wọ́n ló sìgá àwọn àfọ wa sọ̀rọ̀ ọwọ́ adijọ́ kan wá pé gbogbo ọmọ kéwú pé àwọn nídìí hàntú aláwù náà ni hàntú táwọn nídìí kó kálukú ó sì hàn aláwù sójú wàhálà ojú kìíní ojú kejì bó bá ṣe pọ̀ tó lóore tọ́lọ́hún ó ṣe fún mùrídìí kọ̀ọ̀kan ó tó ẹni tí ráìtì rẹ̀ tí hàtù rẹ̀ tóbi tẹ́lẹ̀ ọba rárá wẹ́wẹ́wẹ́ torí wọ́n ní bí aláwù bá ṣe pọ̀ tó lójú wàhálà kálukú lóore rẹ̀ ọkọ̀ tó kálukú bá change hàtù kálukú wa hàn tún tán ṣé o ní gbogbo ọmọ kéwó tó báyìí àwọn àdìmí tó ṣé o wa ní kó ọmọ gbé wa lọ́kọ̀ọ̀kan ráìtì tiẹ̀ yìí mà dáa ṣé wọ́n wàá fa ọ̀pá sìgá kan báyìí yóò tú sí ojú wàhálà yóò tún yí ẹ̀gbẹ́ kan yókù yóò tú sí bẹ́ẹ̀ ni wọ́n wá ṣe fún gbogbo ọmọ kéwó ẹni wọ́n bá ti tú sìgá sí tiẹ̀ wọ́n gbé fún padà ngbà ṣé o ṣe bẹ́ẹ̀ tán ṣé o wa ní gbogbo yẹn lọ́ọ́ pa á mọ́ tọ́ba di láàárọ̀ la tá a bá ti kásù bá a tán gbàrà hàntú ìlà fọ ṣùgbọ́n bíi tí wọ́n bá gbé tiẹ̀ sí má jẹ́ lómi ò gbé tiẹ̀ síbẹ̀ o torí tẹ́lómi bá bẹ́ẹ̀ fọwọ́ kàn bóore rẹ̀ ó ṣe tó yọ lọ lẹ̀ o ṣé àwọn pé pẹ̀lú ìkìlọ̀ yẹn gbogbo mùrídìí lọ pa tiẹ̀ mọ́ ilẹ̀ ẹjọ́ kejì mọ́ ariwo ló jíṣẹ́ o ta ló gbé hàntú mi ta ló fọ wàhálà mi ta ló ṣe kíní kan ta ló fọ wàhálà tèmi gbogbo wàhálà àwọn pátá hàntú tí wọ́n hàn sójú ẹ̀ aláwọ̀ kò sí kankan bẹ̀ mọ́. kálukú bá wàhálà rẹ̀ o ṣùgbọ́n kò bá hàntú lójú wàhálà mọ́. kálukú bá dúró ṣé o ní kí ló ṣe hàntú mi gbogbo yín ẹnìkan kan ò rí mọ́ ṣé o bá bú sẹ́yìn. ṣé o ní lànà báwo ni mo ṣe gbé fún ẹ fa kíní tọ̀hún ẹ sì fẹ́ sójú ẹ gbé fún wa padà ṣé o ní bẹ́ẹ̀ òun wá dà wọ́n lọ parẹ́ ṣé o ní sẹ́ẹ̀rì sìgá tó ń mu òun lòun máa ń tọ́pọ̀ òun àtọ́lọ́hún pọ̀. òun fẹ́ kẹ́ ẹ mọ ìtumọ̀ sìgá tó ń mu lòun fà á lòun tu sójú wàhálà yín dìmọ́ bóun bá ń ṣe mu sìgá ẹ̀ṣẹ̀ díẹ̀díẹ̀ tóun ṣe ọlọ́run ni wọ́n fi ń bá òun parẹ́. látòní lọ ẹnìkan mọ́ mu sìgá mọ́ nú yín. kulubul awliya ila uyunu. ẹ wo ohun tí sẹ́wù fi bá gbogbo mòrídìí sọ̀rọ̀ pé kí wọ́n má mu sìgá láti jọ́ náà kálukú dá sìgá dúró. ohun tẹ́nìkan gba left báyìí àbí right tó fẹ́ fọ rẹ̀ kò sọ pé bí n ti ṣe yẹn ni ó rí fún ọ omi lẹ́nìkan mu tó gùnfẹ̀ ẹni omi lẹ́nìkan mu tó wúkọ́ tó kú dànù àfarawé lé o kálukú wá sọ́ọ̀bù tiẹ̀ kálukú wojú ọ̀nà ẹ wà dimensional ẹ ní òye tuntun ẹ ní ìmọ̀ titun ẹ ní àwọn alátẹ̀lé titun tí wọ́n fún yín ní ẹ̀kọ́ tuntun yàtọ̀ bí lágbájá ṣe ń ṣe ní mọ̀ ṣe nọmba 2 lọ́ọ́ jẹ́ ò lè jẹ́ nọmba 1. ẹ kàn gbọ́dọ̀ nìkan pé bí yásà taaru ṣe ń ṣe lèmi ó ṣe yọ adé yásà taaru 2 àmì ọlọ́run 2 3 4 ṣùgbọ́n àmì ọlọ́run 1 mo ti lè. ọ̀yin bá ní nǹkan dùn. rais 1 ẹ ti lè gbogbo àfa mi wọ́dúd. so ẹ jẹ́ kí tí o kọ́ mọ̀ gbogbo wa bẹ́ẹ̀ àfarawé máa ń le pàápàá jùlọ tó bá ti lọ jẹ́ àfarawé tí ò sí ikhlas. ṣùgbọ́n kẹ́dẹ̀ ó tó débi tí ń lọ yóò débi tí ò lọ. nǹkan sá àwọn tó ṣáájú wa ẹ má jà bẹ̀rù bílé ayé ti ṣe rí ni ẹni tí ó rọ lọ́hùn wọn ò fojú ẹ̀ wílẹ̀ ẹni tí ó tanná fáyé yóò jora rẹ̀ níná o èèyàn tí ó tanná fáyé yóò jora rẹ̀ níná o àkọsílẹ̀ kádàrá tí gbogbo wa ń pọ̀ sí
ọlọ́run ó mú wa débẹ̀ láyé. Àmín ya Allah. ọdún eléyìí ò ní jáse ma. subhana rabbika rabbil izzati amma yasifun. wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. law kanatil ahlamu najatni bima Yakub. alaqaw yaqani li asman ar-rada. Insha Allah. kó máa jẹ́ ìtumọ̀ fáwọn tó yé ọlọ́run kó jẹ́ kí a rí àwọn àlùfáà wa pẹ́. Àmín. wala ya nabuwa Muhammad Sallallahu alayhi wa sallam. ó ní ọ̀rọ̀ tí èèyàn lọ iléèwé tó lọ gba sàtífíkẹ́ẹ̀tì 4 years fún làwọn sheikh wa ni wọ́n bá yanjú láàrin wákàtí tí ó pé ọba tí ó ti yanjú ẹ̀ báyìí ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ o. Àmín. gbogbo oṣù wa bí a máa ti ń bẹ́ ń bí àtàhíyátù lillahi máa bá wa ṣe fún àwọn àlùfáà bí wọ́n ti ń gbé sí ọ̀tún gbé tó sì ọlọ́mọṣẹ́ máa bá ṣàlékún dáadáa. Àmín. ó ní ṣàlékún ìṣọ́lé wọn lórí àtàhíyátù lillahi الزاكيات لله الطيبات الصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين.